Wọ́n ní kí ẹ jókòó sí video. And just try to make yourself comfortable, okay? But kí ni mo lè fún yín mu? Anything. Anything. How are you? Fine. Great, when you go for me, No, kò mí now. Kò síbi tó wà tí fàájì lọ now. We just poolside, we just no living room. All is well. But nǹkan tí wọ́n náà ṣe ò dáa now. Ó ti pẹ́ tó ti pè mí last tó bother láti wá mi. You don't even bother to call. Mi ò bá máa wà gan pàkà tí ó bá ṣe pò pè mí ni. Ókè tí bá wá sílé bá bẹ̀rẹ̀ ṣe máa ṣe sí mi ò like. Why are you doing like this? You! Oh yeah, hey, Buster. Excuse me. Do you realize one thing? So realize pa bro mi ló jẹ́. So? Me le love dog me. Toro ja bro mi sin. So mean anybody tí mo gbọ́dọ̀ tẹ̀lé mo àbí? Exactly. Buster. Buster. Tokuba, she must go. I think you are sick upstairs. Yes. Tokuba, she must go. Oh, are you doing like this? What's that going? Hey. My toilet. Owó mi dà láti wájú. Kí ni ìtumọ̀ rádaràdà ilé? Àbí ti báwo nìyẹn? Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni. O tún bèrè lọ́wọ́ mi bí báwo. Ẹ̀yin àgbàlagbà méjì gbéra yín. Ẹ fẹ́ báyé mọ́tò ẹ̀jẹ̀ ni. Bàbá ò lè ṣe báwo yẹ kó ti mọ̀ pé condition ló ń ṣẹlẹ̀ náà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo. Wàláì kò ní dáa fún condition yín. Irú condition eléyìí ò kí ń bẹ́ta. Òun embarrass mi nínú mọ́tò náà. Wọ́n ní kọ́ńtẹ́ kò ṣẹ̀yìn fẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ ni. Ẹ jẹ́ bọ́lẹ̀ ọ̀gá mi park. Ẹgbẹ́ ní sùúrù ojú ló máa rójú ṣàánú náà tó bá ló wà fún yín náà. Kí ló ń ṣọ̀dẹ̀ yìí? Kí ló ń ṣe yín gan-an ṣé yín lè sanwó ẹ̀? Ó yá sanwó wọn. Páàkì jàre páàkì. Oh boy. Ẹ wá lọ́wọ́ BRT ẹ bọ́lẹ̀. Oh boy wo. Ẹ bọ́lẹ̀ mi nídìí owó yín ẹ bọ́lẹ̀. Ẹ máa ní sùúrù ẹ̀ gbójú ló rójú ṣàánú. Wọ́n ní problem lákòókò sí ìràn yín. Ajé máa bàjẹ́ yìí. Ajé òun náà máa bàjẹ́ yìí. Onídàá fún ẹ. Olóṣì. Olóṣì sẹ́nu bàbá ti ní kẹ́. Ilé máa ṣì jìnnà sí bíbá yìí. Kò sí nǹkan tàbí ṣe a máa fá ìwé wa náà ni àbí a lè tó ń bì. Ọlọ́run ajá bójú èrè ọlọ́run pàdé ní àtúrẹ́ lómi. Ó jọ̀kadà a máa mu díẹ̀díẹ̀ náà ni.
àwọn méjì agorí ẹ̀ náà ni kò tún sábẹ́ fi kún lórí burúkú ni fún ẹ̀. Ó ga o ibi báyìí tóbi gan ni o ẹ̀yin ọmọ yìí báwo lè ṣe dé bí báyìí gan náà. Ngbà tẹ́ kì í jáde. This is a very popular hotel. New World Inn. Kò pé méjì Naija. New World Inn. New World Inn gbáà ni. Kò tí ẹ ṣe pẹ̀lú gbogbo facilities wọ́n ti fi wọ̀n mi. Àti èyí tẹ̀ ṣe máa lọ fi wọ̀n mi later. In fact iṣẹ́ lọ ṣe. Ìgbà tá à ń bọ̀ tí mo débi swimming pool yẹn. Ó bóyá tóbi tó clean. Ẹ tún sọ pé wọ́n ní spa àti salon náà. Wọ́n láwọn rooms wọn náà very clean rooms. Ó dẹ̀ tóbi dáadáa. Generator ńlá méjì tó wà bẹ́ẹ̀. Banquet hall, conference hall, gbogbo ẹ̀ lóríṣiríṣi. In fact kan tí wọ́n máa hold next meeting ni one of the house ni màá lò. And as from today máa change tí mo ti ń gym ọ̀dọ̀ wọn ìbàyàn máa wá. Ó bẹ́tà mọ́mì tí ìwí kankan ṣe rí aspect tèmi like jù ní gbogbo ìwà yìí òun ní oúnjẹ wọn wow tasty. Mọ́mì tó bá gbé oúnjẹ yẹn wá sí bíbá I'm sure ẹ máa lé cook yẹn ẹ máa lé kúrò lé yẹn. Ṣé lóòótọ́ wọ́n máa ń ṣe home delivery fún mi o. Wọ́n tún ṣe home delivery náà. Yeah, it's of an international standard now. That's true. Very beautiful place. Sure. How about this? Thank you. What do you see? Thank you. Thank you. Very nice. Ààrẹ tí ìyá ẹ̀ náà ni. Tó tún ti le tó yẹn ni. Ọkọ mi kí ló tún dé? Màmá ti ẹ̀gbà kẹ́tì bá mi fi wọ́ ibi orí ẹ̀ yẹn. Ó ń gbóná. Ilé ìbọn ọkọ ló yẹ kẹ́ ṣe. Nígbà tó ń ṣe báyìí, hospital ló yẹ kẹ́ gbé lọ. Lóhùn tá a máa fi gbé lọ sí hospital kò sówó. Ara nǹkan tí mò ń sọ fún yín nìyẹn o. Ara ohun tí mò ń sọ nìyẹn o. Tí nǹkan bá rí báyìí kò séèyàn tí ò kí ń rírú ẹ̀ èèyàn máa ná sẹ́ta á mọ béèrè wò kí ni ẹjọ́ kí ni tó ń ṣe wá ṣe yẹ ẹ kò jókòó sójú kan kò ṣeé dúró wò ó. bá a lówó náà la ṣe ní ká gbìyànjú eléyìí. ẹ gbà yẹn lẹ ó yá ẹ jẹ́ ká lọ sí hospital ó yá ẹ lọ sí hospital lápò. máa ń fọ owó wà lọ́wọ́ mi tí máa fún yín owó wà tí máa fún yín. Pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ àbíkè wá gbé sẹ́yìn náà. Dara ẹ jẹ́ kó pọ̀n bẹ́ẹ̀. Ẹ wá ń léwé ẹ̀mí gbogbo yẹn pọ̀ múra wọn. Léwé lọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sáré pọ̀ This is sure a wonderful place in Okota. We really enjoy it. All right.
dúró Mojí torí mi fẹ́ kẹ́ dọ̀hún kẹ́ tó máa fọwọ́ rárá gbà. kí ni ká fi ṣe. tẹ bá dọ̀hún tó bá béèrè owó ńkọ́ ṣé mi ni máa ṣẹ̀ṣẹ̀ máa yọ owó lé yín lọ́wọ́ ni. ẹ ṣe mà ẹgbà wọn ní tá bá dọ̀hún ká lè rówó fún wọn. ẹ ṣé màmí ẹ ṣé gan Ọlọ́run á máa wà pẹ̀lú yín ẹ ṣé gan. ojoojúmọ́ òkúdú kẹ́ gbogbo ilé ayé já àkọ́kọ́ tẹ̀ odù tóun la àkọ́kọ́ ṣe. Ifá náà lówó àṣẹ. ó náà kọ́lé gbogbo ohun tó ń gbórí ilẹ̀ ṣe gbogbo ẹ̀ pátápátá lẹ́ ṣe ṣùgbọ́n ohun tí Ifá wí ṣe lè ṣe. ẹ wò bàbá wọn máa ṣe ohun tí Ifá bá ti sọ pé kàn ṣe wọn á ṣe. sọmọ yín lọmọ yìí. àwa la bí ọmọ. ẹ̀yin lẹbi tó bá rí báwọn ẹ bọ́ sọ ẹni sòrò. ẹ bá ń bọ́sọ̀ ẹ̀. ẹni sòrò bọ́sọ̀ bá wọ. ìyá mi. ẹ lọ sẹ́yìn náà. àwọn ọ̀yá mi ló fẹ́. àní ẹ lọ ẹ̀yìn náà. kí ni nǹkan tẹ̀ ń sọ òye wa ọmọ báwo bọ́sọ̀. ohun tí fọwọ́ ni pé kẹ́ ẹ bọ́sọ̀ ọmọ ọ̀hún káàsì lò ó kó lè jẹ́ fún tá a fẹ́ jẹ́. Ifá ní kẹ́ ẹ lu ọmọ tèmi kó lè jẹ́ fún kíni. bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ fi ọmọ tèmi ṣògùn owó. olórí burúkú ni. èmi. bẹ́ẹ̀ lágbára Ọlọ́run agbára tí Ọlọ́run ń lò tí ojúmọ́ fi mọ́ kò ní jẹ́ kí iṣẹ́ yín dà. Ifá lọ ń bù wọn. ọ̀nà yín ò ní dà. wọ́n á fẹ́ nìkan ṣe nǹkan burúkú kì í ṣẹ́jọ́ yín. ọ̀nà tèmi ni kọ́bọ̀tọ̀ àbí kí lè sọ. Ifá lọ ń bù. ọ̀nà yín ò ní dà. bàbá ṣé nǹkan tẹ sọ fún mi tẹ́tí ní kí n káwọn ọmọ wa nìyí. ohun tí Ifá wí nù. olórí burúkú ni Ifá yín tó ní kẹ́ ẹ mọ́ ọmọ. màmá mi lè dúró kájọ máa bára wa ní. wàláì tàlà ọlọ́ngbọ́n tí mò ń sọ yìí o ẹ wo mi mọ bàbá yóò bá mi sọ nǹkan kan tó jọ báyìí nígbà tí mo wà èmi àwọn alájú mi sílẹ̀ màá wá ní kó fọmọ ọmọ mi ṣe nǹkan kan ọlọ́ọ̀bá jẹ́ rírú ẹ̀ láyé mi. Màámi tó máa sọ pé mi ló máa ṣe jáde náà máa ní pé rọ ni lẹ́yìn tẹ́ mú èmi àti ọkọ mi àtọmọ mi tẹ́ gbé wa gbórí omi tá risk life wa àtiwádé ìbẹ̀rẹ̀ sọ fún mi pé màá fi ọmọ mi. my dear jalọ. ó tẹ̀ yẹ kó gbẹ̀rí mi jẹ́ mi wo ohun tí mo sọ yìí mi ò parọ́ ọdún bàbá yóò bá mi sọ o. ó mà ga ọ orí yẹn mú ẹ wá síbi tó ti máa ṣe àjò owó bọ́ọ̀rẹ̀ á sì dayọ̀ tó ò ní jẹun tó ń tọrọ jẹ mọ́ o tún ń complain. ẹlẹ́dàá mi màá ṣàánú mi tí mi náà bá wọlé má jẹ́ kí n sọ béèrè lọ́mi ojú bẹ́ẹ̀ lọ. Róòmù orí kejìlá ẹsẹ̀ kejìlá wípé ẹ máa yọ̀ ní ìrètí ẹ mú sùúrù nínú ìpọ́njú. ọjọ́ mi ò lè ṣe ẹ wá. bàbá ejò. ó dẹ́ pẹ́ yá wẹ̀rẹ̀ yábì máa gún yín gòdà nù. ejò sá. parí orò ìyẹlẹ ẹ wá gbogbo ibi tẹ́yìn tí ń bọ̀ ẹ̀ kò yé mi èyí máa ń san owó lẹ́mẹ̀ ní bẹ́ẹ̀ níbi táwa wà àwọn máa ń gbowó orí omi tó ti yẹ ẹ gbogbo ṣe jẹ́ owó ẹ̀dà kí lè ṣe ẹ̀. owó bá wo ejò tó lọ. bẹ́ẹ̀ lọ ilé bẹ́ẹ̀. ejò tó lọ. ó ti kó fún ọ ó ti kó fún ọ. ewu fún tó lọ. kọ́ wá ẹ fi tí òní. kò sí ọkọ tó bá ṣòkòtò ẹ̀. filẹ̀ ọmọ ayé lòun kò yẹ. ọmọ ayé ni. ọmọ ayé ni. ilé iṣẹ́ parí orò. bó ṣe ń lọ. ẹ kú ìjókòó mo lérò pé gbogbo wa ti wà alright. ìyá wa okay gan-an in fact ṣe rí àwọn angel yìí ìlú pàápàá wọ́n fẹ́ ṣì wà kẹ́. àbí kí ló wà fún ju pé kọ́kọ́ ju wa lọ. ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ yeye ọmọbìnrin kan wà ní àdúgbò mi ṣé rántí ilé tí wọ́n bá mi ṣí last tí kò ń gbé ń sìn mo fẹ́ jáde níjọ́ náà ni ọmọbìnrin yẹn ṣe sáré lé mi nìyẹn kí ló dé o ta lẹ́yìn ló bá ní kí n jọ ìrànlọ́wọ́ lòun wà kí n ràn òun lọ́wọ́ mo ní kí n ràn ẹ́ lọ́wọ́ kí ló dé ṣé kò sí ìyà yìí pọ̀ kí n ṣàánú òun mo wá wò pé
ojúlówó ojú ṣàánú mo wá dá ọjọ́ ìní fún torí mo mọ̀ kó máa ṣe ìpàdé lẹ́nu tí bá ti dé ìpàdé bóyá ká tó bẹ̀rẹ̀ ìpàdé kí n yán ọ̀run ẹ̀ létí yín kí n mú wá rí yín yéye kẹ́ bá mi ṣàánú ẹ̀ ṣé mo fẹ́ ṣe máa ń ṣe. àbí o kò kú sí nǹkan tá a máa ṣe náà ju pé ká ṣàánú lọ ṣé ọmọbìnrin tẹ̀ ń sọ̀rọ̀ yìí ṣó wà ní tòsí nílé. ó wà ń ta. ẹ̀yin omidan ẹ̀yin omidan. ẹ lọ síta kẹ́ lọ mú àlejò wa wọlé. ẹ ṣe gan ni ẹ ṣe ojú òní tí yín a kó máa rí yín bá tẹ pẹ́ fún wa ẹ dẹ̀ kó wa jẹ pẹ́. àmín èyí nìyẹn ẹlẹ́yinjú àánú olúwa máa fún wa ṣe. àmín o kí la wà fúnra wa fún. ẹ pẹ̀lẹ́ o madam ẹ kú rìn ẹ jọ̀ọ́ báwo ni ìrìn àjò yín o. ìrìn àjò dá rárá ìrìn àjò yẹn kan ìyá mi ẹ̀rọ ọlọ́run ẹja ni mò ń tà nígbà tí màá dẹ̀ bẹ̀rẹ̀ ẹja ẹ̀ ẹja àìsí ni mò ń tà ǹjẹ́ kí ni mo bẹ̀rẹ̀ ẹja àìsí náà sí ní gbèsè bá ń bá gbèsè lẹ̀ lọ́run bá wọ̀ mí mo bá ní kí n ronú sí mi pé kí ni mo tún lè ṣe òrì yìí mo bá ní kí n yí sórí ẹja yíyan ǹjẹ́ kí ni mo yí sórí ẹja yíyan sí ẹ̀dẹ̀ wo ní gbèsè náà bá tún pọ̀ sí i àṣé pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀dẹ̀ wo yèyé ọkọ mi ò ṣiṣẹ́ àwọn ọmọ mi rèé owó ìléru wọn kò ṣeé san ó wá wọ̀ mí lọ́rùn ọkọ rẹ̀ bí òkú àlàyé ẹ wò ó wá sú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo kúrò lórí yẹn tán kí ni mo tún ṣe yẹn fún tán tí mo ro gbogbo yẹn mọ́ra wọn ni mo bá bọ́ sórí dídín kéékèèké káwọn ọmọléèwé kọ́ wọn mu gàrí o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi òun ló mú káàntì Tọ́lá ní mú mi wá síbi ẹ jọ̀ọ́. gbèsè yìí pọ̀ jù káyé mi tó bàjẹ́. ẹ tó bíi èlò lára lè fi ràn yín lọ́wọ́ ń sìn. ìyá mi tí bá rí 100,000 máa ta ìjà náà. wàhálà máa wà o ìyá ti bẹ́lẹ̀ múlẹ̀ o. ó lágbára. ṣé èyí náà rí i pé owó tẹ dárúkọ ń sìn ó pa àwọn èèyàn mi lẹ́rìn. disgrace mi ó disgrace mi. ṣe rí 100,000 tẹ dárúkọ yẹn èmi ò kì í yáyàn ní owó bẹ́ẹ̀ yẹn o owó tẹ ẹ sọ́nsìn yẹn àwa fẹ́ wọn fi ń ṣe fàájì ń bí ni ẹ ti ṣàlàyé pé bísíǹsì ẹja lẹ ti ń ṣe láti lẹ̀. bẹ́ẹ̀ ni ìyá mi. ó dàtà bá wá rí owó tó tówó fún yín owó tó ní ìtumọ̀ tá a gbélé yín lọ́wọ́ kẹ́ fi ṣe bíi cold room business nǹkan. ìyá mi iṣẹ́ tí mo fojú àárọ̀ mi bẹ̀rẹ̀ nìyẹn màá ta ẹ̀wọ̀ owó yẹn tẹ́yìn kan bá rí mi inú yín á dùn màá ta ìyá mi ẹ̀ ṣàánú fún mi. a ṣe tán àti ràn yín lọ́wọ́ ṣùgbọ́n kinní kan ni o tí n bá yá yín lówó ọ̀hún tán ìjọ tẹ bá dápẹ́ máa dá padà fún mi ó gbọ́dọ̀ tẹ̀ mí lọ́wọ́ o. máa dá padà ìyá mi. nítorí pé èmi ò kì í gba èlé lórí owó o kò burú ẹ̀yin omidan ẹ lọ fún wọn ní 5 million ẹ máa padà fún wọn. 5 million iye ẹ ṣé o ẹ ṣé o 5 million èmi nìkan tán 5 million àti Tọ́lá ní àti Tọ́lá ní 5 million ní nìkan tán ayé yín àdá. wọ́n fún àwọn láṣọ ọjà. àwọn ọlọ́pàá yìí ń ṣe. ó fẹ́ ṣe ní ẹlẹ́ni lè ṣe ni. lọ́dẹ fún àkiri àjọ ẹ̀ bad lóòótọ́. ìyá ti jẹ léyìí ìyá ti jẹ tó ti kọ́rùn ún àpalọ̀ sínú ayé ẹ̀. ìwé ẹ máa ṣe ẹni tó kàn ló mọ̀ o kọ́lọ́n jẹ́ kí nǹkan dáadáa máa kàn wá. ojú mi rí gbogbo yìí níbi tí mo wáṣẹ́ lọ ìgbà tí mo ti ẹ̀ débẹ̀ mánéjà náà ti ẹ̀ láì ṣáà ní inú òun dùn kíníkan kìnìkan màá wá bẹ̀rẹ̀ iṣẹ́ mo kúnlẹ̀ mo ṣáà ní àìṣe mo dúpẹ́ o. kò pẹ́ mo kọ̀ rí tí nǹkan náà fò mọ́ mi tó bẹ́ẹ̀ lómi ní gbà. kí ló fò mọ́ ẹ. mánéjà ni bàtí kí ló dé ẹgbẹ́ ni sọ́wọ́ ni ló bá níyẹn kémi àti òun máa jọ jáde ká máa fẹ́ra wa so that promotion máa lè máa lọ extra owó máa wà mo ní èmẹ ọlọ́run ní jẹ́ ríru ẹ̀ tí mo lọ́kọ nílé torí kíni tó lè fẹ́ fún mi níṣẹ́ kí wọ́n máa yan àlè mo lọ́lọ́run ní jẹ́ kàkà bẹ́ẹ̀ máa mú gàrí pẹ̀lú ọkọ mi ni bí mo ṣe bọ́ta nìyẹn mo ṣáà bú mo disgrace yẹ ní tí mo ṣáà ti ń lọ ní secretary ṣáà ti sáré wá bá mi pé kí má bínú bó ṣe máa ṣe nìyẹn bá ní ìyá mi ò ní kọ́bọ̀ tí máa fi wọ mọ́tò délé mo ṣáà fún mi ní 1,000 naira
tí mo ti wọ̀kadà ó kù 500 naira mo ní tí n bá délé kí n bọ́ sí night market kí n ra pọ̀nmọ́ ra ẹ̀fọ́ ra irú nǹkan kan kí n sebẹ̀ ká fi jẹ̀bà. mo jí ìbànújẹ́ òun dé báyìí ò ní sórí burúkú èṣù oníyàwó alágbá ọlọ́run sórí ètò important ló ń ṣe nígbà tí èèyàn bá wà nínú ìṣòro àìmọye oríṣiríṣi òun lèèyàn wọn máa dojúkọ àmọ́ bí èèyàn bá ṣe ṣe rẹ̀ nígbà tó wà nínú ìṣòro yẹn gangan òun ló ṣe máa lè lẹ́nu ọ̀rọ̀ nígbà tó Ọlọ́run bá ṣe ìyanu tán má yẹ ìyá ara ìjọ torí Ọlọ́run gbogbo bó ṣe ń jáde lójú mi ń bá ẹ káàkiri o jọ o kí ni kọ́ńtì wa dà torí Ọlọ́run tó wá jẹ́ pé tó wọ́n lè fún èèyàn ní iṣẹ́ láì ṣe fún wọn fẹ́ yẹn balẹ̀ ṣé lè tó fòmù ẹ̀ṣọ́ kàn yẹn má padì. mo ti wèrè dànù ni. Ọlọ́run á pèsè iṣẹ́ rere fún wa èmi nígbàgbọ́ wípé a máa kúrò nínú iṣẹ́ àtìyàtà wà nù ẹ̀ yìí ká ṣàdìra wa mú tí ìgbàgbọ́ bá ti wà láàrin àwa méjèèjì trust táwa méjèèjì jọ ní síra wa ìyẹn nìkan ti tó láti jẹ́ ká ṣàṣeyọrí. ṣé wàá rí night market tó sọ lẹ́ẹ̀kan my dear ilẹ̀ ti ṣú so bẹ́ẹ̀ náà kò tètè ṣe ń sìn wọ́n máa fi tó bí 1 hour kí gbogbo ẹ̀ náà ti rẹ́dì pàkó ṣùgbọ́n pẹ̀lẹ́. ìpọ́njú sùúrù tó lọ́jọ́ ní ìkẹyìn àdàrà yóò ṣì dáwọ́. Àǹtí Jọkẹ́ kí ló dé? Jọkẹ́ wọ́n ti sọ́ọ̀bù sí i. Orí ẹjí ni. Wọ́n náà wà lọ́wọ́. Sọ́ọ́rí aláìsí nǹkan tó ṣe ṣá. Nǹkan bùtẹ́ bàbí jẹ́. Bùtẹ́ bàbí. Bàbá. Welcome, ma. Kí ló ń ṣẹlẹ̀? Yes, ma. Anytime tí bá ti wá tó kó bọ̀ wá síta, ìjọ kí ni ọmọ lé mi síta? Mi ò mọ nǹkan tí mo ṣe fún un. Ń gbọ́, kí ló ṣẹlẹ̀? Mọ́mí mi understand Jọkẹ́. Ó máa ń bí ebè nítorí ẹ̀ ti yí. Imagine each time tọmọ ìbá ti wá síbi ló kàn máa ṣe bẹ́ẹ̀ ní tájábù jẹ. Jọkẹ́. Ma. What's your problem? Mo like girl yìí rárá. She's too dark for my liking. Ah! Me like her. Ó ti tóbi jù. Ẹ wẹsẹ̀. Ẹ wọrí. Ẹ wọrí. What's your problem? Kí ló ń ṣe ẹ́ gan-an? Kí ló mọ yìí ranù gbà ẹ̀? Tó yẹ pé every time tó bá ti wà nínú ilé ìṣá alára máa ń ní ẹ́. Ní wàá máa kọ́ra bọ̀ wàá máa gbọ́mọ bí ajá ni. Kí ló dé ṣé o mọ̀ pé girlfriend ẹ̀gbọ́n ẹ̀ ni? Wàá máa lọ́mọ ìgbọ̀n ẹ̀ wàá máa lọ́mọ bẹ́ẹ̀ pé ibẹ̀ ni ẹ̀mí ẹ̀ pin sí. Wá tí ò bá yí ẹ mo fẹ́ kó lọ yí ẹ lénìí o. Sórí ọmọkùnrin tó ń wo yìí ọmọ ìyá ẹ̀ ni o. Ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́. Sórí gbogbo òṣìṣẹ́ ìṣe mi ò dẹ̀ ní gbà. Láti ẹnu ẹ̀ ní ìlọ́kọ́yà kó dópin nínú ilé ìfún ẹni. Mo gbọ́ àbò dáhùn. Ṣadé, ríà. Sórí ìwọ, iṣẹ́ ìtàn lè fún. Tó bá rí ìjà tí wọ́n jàmí lẹ́nu. Sórí gẹ̀dúrú tó ń wò yẹn. Ọlọ́run bá nìkan ló fẹ́ mi ẹ lò wọn bá ti nà bí ẹgbàá látàárọ̀. Sórí ìjà tí Haúsá àti Ìgbò jà ní láyé ìgbà kan ayé Biafra. Wọ́n bẹ̀rẹ̀ ni. Òwe àkókò ní ọgbà alágídí ẹgbẹ́ tá a ti parí báyìí agídí máa ń pọ̀ ọmọ sáà máa lọ èmi ò ṣe. Fọṣọ bí mo ṣe ń bọ̀ nílé lọ́sàn-án yìí bí mo ṣe pàdé àti Búkì kan nìyẹn àtijọ́ wa tipẹ́tipẹ́ ní school days ní school mother mi ni wọ́n àti Búkì náà jẹ́ àwọn wọ́n ṣe nǹkan tó dùn mí wọ́n kàn ṣáà fún mi ní káàdì wọn wọ́n bá kó lè kí n jọ ojú ń kọ́ àwọn kí n gbà kí àwọn máa rí mi kíníkan kíníkan. Èló lówó ọ̀hún? 10,000 naira náà fún mi. Kí nìkan tó wá dùn ẹnu pé wọ́n fún ẹ ní káàdà tó. Mo ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣe mí fún wọn mo dẹ̀ ẹsẹ̀ kan sọ fún mi pé ọkọ ẹ yẹn o mo fi amú lọ síbi kan kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni because bí mo ṣe rí wọn wọ́n wà alright gan ni. Baby, why are you saying this? Ẹni tó fún ẹ ní contact card ẹ complimenting card for that matter ṣé wo mọ̀ tó mọ̀ ẹ ní o lè pé anytime any day láti explain any problem tó bá ní fún tí o bá fẹ́ kó rò mọ́ kò ní fún ẹ lẹ́nìtẹ̀ tó jẹ mọ́ orí eléyìí náà. That is true. Ó ló máa kí frustration pààyàn
Wọ́n lọ tọ́jú ẹ̀. Èèyàn wú ẹ ṣoṣo ní country láyé tá a wà ó fún ẹ ní 10,000 naira. 500 naira ló máa bèèrè lọ́wọ́ ẹlòmíràn máa fọwọ́ rárá ni. Ẹ mú sùúrù nínú ìpọ́njú. Rómù orí kejìlá. Àti Bùkí, inú mi dùn láti rí ẹyẹ gan-an. Tó bá mọ bẹ́ẹ̀ mi ṣe ń fà ẹ́, bí kì í ti rí ẹ bí kì í ti rí ẹ ni. Báwo ìnáwó tó tó yìí ni. Ẹjọ́ ẹ bá fi fọwọ́ dì mú kó má bàa rò. Ìdúgbò lè rí. Ẹ ṣe gan. Ẹ bá má ṣe wàhálà tó tó yìí. Ibi tó yẹ. Ta ni yẹn? Kájọ Lámídé. Bàbá Lámídé bóde abẹ́. Mo ń bọ̀ wọ́n wá gbé kúrò. Ẹ má bínú tí. Ṣé ilẹ̀ bá wọn gbé mọ́tò ni? Wọ́n máa ń pààkì mọ́tò síwájú ọ̀dọ̀ wọn wá fi blọ́ọ̀kì ọ̀nà wọn tó bá wọn sọ̀rọ̀ tí ìbá jáde sí wọn ò ní gbé kúrò. Ẹ lọ bá wọn sọ̀rọ̀ ńgbà. Bàbá Lámídé bọ́ta àtọ̀ ẹ̀ bọ́ta. Kí ni gbogbo yẹn sì? Dídé ṣọ́ọ̀bù sí wọlé tí wàá gbà mí rà. Kí ló dé? Ìtẹ̀jẹ̀ tẹ́lẹ̀ tẹ̀ ti sanwó ẹ̀. Wọ́n máa wá gbé mọ́tò yẹn kúrò ńbẹ̀. Kí ló ń sọ kí ló ń sọ ta ló bá yín sọ̀rọ̀ mọ́tò ẹ̀wọ̀n mi ìfọ́sí o? Kí ló dé? Ìtẹ̀jẹ̀ kí ló dé gan-an ẹ fẹ́ jẹ gbárùn ún ni? Ṣé kí ló gba nítorí ti yé? Ẹ̀yin àti àwọn yìí kò tí kò tẹ̀lé jẹ láwìn. Ẹ gbà mí ẹ gba gbogbo ẹ̀. Pé bẹ́ẹ̀ ń ṣe ẹ máa gbà mí bisikíìtì. Àlejò ìṣúwájú ọjọ́ tó lọ lọ́wọ́ mi bàtà àlejò àbí owó ni mo wá gbà. Ẹ má yẹ kí kó bá wọlé fún yín o àbí kí ló dé gan-an? Ẹ ò tó àmì ìrora tí wọ́n wá síbi tẹ́ bá fún mi lówó mi ilẹ̀ máa ga jù yín lọ. Ó máa pa mí torí ọ̀rọ̀ mineral. Kí ló ń sọ? Aláàbò ti sọ̀rọ̀. Ẹ wo mi ìfẹ́ o. Mi ìfẹ́ wà lá o. Ìfẹ́ wà lá o. Kí ló dé? Ọ̀la ni mi dá fún yín. Ṣé àti mi ló wàhálà máa ṣẹlẹ̀ o? Bẹ́ẹ̀ni sẹ́mi máa jẹ gbèsè orí lọ. Kí ló ṣe bọ̀? Mojí, kí ni gbogbo eléyìí báyìí? Irú embarrassment wo lélẹ̀? Ẹ̀mí rẹ̀ jẹ́ wọ́n tí wọ́n pariwo tó tó yìí. Mo mọ̀ kókó lè wọ 5,000 bóyá bíi 2,000 naira ló máa jẹ. Ṣé wọn náà ti wá sí ìwádìí tó ṣe ń gbọ̀bá mi báyìí tó ṣe gbọ̀bá mi jáde? Kí gbogbo irú gbogbo ra nìyí? Tí o ṣe orí gbogbo nǹkan tí mò ń sọ. Owó tẹ bá máa ń Ẹ ṣe gan. Ẹ kú etí ẹ. Ìyẹn lẹ wá forí sí. Gbogbo nǹkan bọ̀ wá dẹ̀rọ̀ lágbára Ọlọ́run. Èmi àti ìyàwó yẹn àti sọ yìí tó pọ̀ jù ní ọ̀rọ̀. Ṣé ti gbọ́ ẹ má rò rárá ìjọ. Ẹ ṣe gan. Bá mi dúpẹ́ lọ́wọ́ wọn fún wa lówó. Ẹ ṣe gbogbo. Gbogbo àbùtọ̀ pọ̀ jù. Ẹ̀sìn máa tún wá rí yín. No problem. Adara ló sì dá ooo ló sì dá mo ní Adara Ẹ̀sìn yòókù. Ṣé ẹ̀dùn ní ti mi ẹjọ́ náà? Pẹ̀lú àwọn ọmọ tí mo ṣe. Ẹ jẹ́ kémi náà dá nǹkan sọ fún. Àwọn nǹkan ẹ jẹ́ ká tètè máa lọ sáyìn tí ń lọ. Àti ẹ̀ ti pẹ́ jù. Ẹ wò kó tó wá dìgbà màá lò mú lọ́rọ̀ kékeré tí mo fẹ́ bá gbogbo wa sọ. Ṣé rí ó ní lady kan tí mo pàdé actually school daughter ni but mo bá nínú ọ̀pọ̀lọpọ̀ wàhálà làásìgbò in fact ìjọ tí mo rí ó dàbí pé kì í máa sunkún kò dẹ́ ṣe ọmọ tó yẹ kó wà nírú condition yẹn rárá so bí mo ṣe wá rí mi ò tí ì bá san kankan but àánú ẹ̀ ṣe mí ó dẹ̀ wù mí kí n ṣe lóore mo wá wò pé màá mu wá rí èyí bọ̀ kó tó di pé màá wá mu kọ́kọ́ wò pé kí kọ́kọ́ fi kó yín létí ná kó má jẹ́ pé mo kàn lọ mú yàn kan wá láti ibì kan kọ́rọ̀ ẹ̀ má lọ dàbí ti ẹni táǹtì tọ́lá ní mú wá lọ́jọ́ kìíní àná tó mú gbogbo owó tó gbé lọ táàrí títí di sìn. Ẹ rí mi báyìí ọlọ́wọ́ máa jẹ́ ká ṣòro dáràn tẹ́ bá rí pòsíṣàn fíìmù náà bá lédi mi ní choice ju kí n mú wá báyẹ̀yẹ lọ ó mú wa disappointed ǹjẹ́ mo pé owó yẹn kò tí ì san dì sí. Ọ̀rẹ́ níwọ̀n ẹ jẹ́ aṣọ ṣe o. Ọ̀rọ̀ yèyé ò dẹ̀ wá rí bí gbogbo yín ṣe ń rí yìí Ọlọ́run dìdí fi oore rán yèyé lásán rùn tẹ́ bá tún mẹ́ni yẹn wá yèyé á tún ṣoore fún. Ẹ dẹ̀ máa wo o ká ní wọ́n dẹ̀ sanwó yẹn ni at least everybody mọ bó ṣe ń lọ sìn. ó sanwó wọn sanwó èmi ò sọ pé kẹ má mú wá báyẹ̀yẹ ẹ mú wá báyẹ̀yẹ tẹ́ mọ̀ pa láàánú ni èyí á ṣe aṣọre fún. Oríire ló pẹ̀lẹ́ ṣe mo dúpẹ́. Ẹsẹ̀ kejìlá wípé ẹ máa yọ.
kejì láwí pé ẹ máa yọ ní ìrètí. tí wọ́n fún onígbọ̀gbọ̀ kò wọ sí bọ́ọ̀lì náà. ó inú dídùn ló mórí yájàre mi ò mọ anything yàrá. ok mo ti mọ̀ gbọ́dọ̀ ṣe ọlọ́run á ṣe náà kò manage at least ayi tó ẹ wọkọ̀ for some days lé mọ́tò mo ń lọ ọjọ́ láti ẹ̀gbádìyà owó oúnjẹ kan máa yọ lé ní ọ̀la ọ̀túnla wo ọtí kan ló ń ṣe mí lọ́wọ́ ẹ̀ rárá ilé tó fún mi ó díẹ̀ ẹ̀mí mi ó sún rọ́bà yìí. what are friends for? ṣe gbọ́ ìyá yìí kọ́ àbó ti rí ibì kan tó ti patch up for now. òun àti school model kan ni wọ́n jọ pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyẹn dẹ̀ rí bí situation kan ṣe rí òun ló dẹ̀ wò pé òun ló render assistance kan fún wa lórí pé òun fẹ́ help wa bákanbákan òun àti sister yẹn ni wọ́n jọ jáde lọ. ṣọ́dọ̀ ọkùnrin ni ẹni tó fẹ́ help ẹ̀yìn àbóbìnrin. obìnrin nìyẹn èmi ara mi ò balẹ̀ bẹ́ẹ̀ màá jẹ́ kí ìyàwó mi lọ sọ́dọ̀ ọkùnrin kan kó fẹ́ help ẹ̀. kí irú help lọkùnrin ṣe fún yàn kò sí help tọkùnrin máa ṣe fún yàn láyé tí ò ní yọ tó ń bè lẹ́yìn ẹ̀. ń bolo dà ń bolo ń lọ ń bolo ń fẹ́ lọ sìn ṣé mọ nǹkan tó fẹ́ lọ sọ lóhùn wo tó bá ti débẹ̀ wà á kàrámọ̀ wà á ṣègbà wà á ṣàwò wà á bẹ̀ wọ́n ní kànjọ́ bí èlò ló rò ó ní ìdìbò àyìnsìn. nísìn bíi 200 máa tó wa. 200,000 òṣì wo nìyẹn wo wèrè wo nìyẹn má má lọ bèrè owó òṣì tó bá má débẹ̀ bíi 10 million naira ló máa sọ. àti Búkì ó ti pọ̀ jù. èpè ló pọ̀ jù ó ti tó ẹ ṣe nǹkan tó fẹ́ ṣe ó dàbí rí 6 million naira má lọ máa ṣe kíní tó bá ti débẹ̀ tó ti ṣojú àánú tó ti kàrámọ̀ tó ti ṣe gbogbo ẹ̀ wà ní kò fún ẹ ní 6 million naira. ṣé máa wá fún wa báyìí. ó dẹ̀ ti ṣúọ̀ pé ó máa gbé owó wá lélẹ̀ ní compostry ní pẹ̀lú nǹkan tí wọ́n jọ sọ pé tó àwọn bá ti débẹ̀ o tó bá ti lè fojú kan o tó sọ problem tó ní o instantly through sister yẹn wọ́n máa fún wọn lówó. irú ẹ̀ kó ló fẹ́ ṣe fún jàǹpé ó fẹ́ gbé lọ sọ́dọ̀ ọkùnrin tó máa gbówó fún. ooo Ṣọlá mo ṣe máa ń rò ń gbà mí gan kò yé mi àlè obìnrin náà fẹ́ lọ bá pé yẹn máa help wọ́n lé everybody ló ń help àtọkùnrin àtobìnrin náà lòun náà ló máa help now. gbẹ́nu ránù sọ̀hún ọ̀dọ̀ yọ ọ̀dẹ̀dẹ̀ wúrẹ̀ báyìí wọ́n ṣe ronú bá ọ̀làdùn tilẹ̀ ó dẹ̀ ronú ẹ pé ọkùnrin wà tún ṣàlò. ṣé ìwọ mọ̀ pé ọ̀dọ̀ náà wọ́n máa pè fún ẹ ṣé wọ́n máa sọ fún ẹ pé ọ̀dọ̀ ọkùnrin ló ń gbéyàwó ẹ lọ o expect kóbìnrin ẹgbẹ́ èèyàn kó fóbìnrin ẹgbẹ́ ẹ lówó láì ṣọkùnrin àlọ́kùnrin tó bá dẹ̀ tó máa fún ẹ lówó ṣó máa fún ẹ lówó lásán tí ò ní gbà return sí. bẹ́ẹ̀ pé sense díẹ̀ fẹ́ wà nínú nǹkan tó ń sọ yẹn o nítorí ó máa difficult fún obìnrin láti gbé owó fún obìnrin ẹgbẹ́ ẹ̀ kò sí nǹkan méjì tó fi yẹ pèèyàn náà ju pé kán fàyàn fún ọkùnrin lọ àìlówó lọ́wọ́ ò lè pa kádàrá mi dà ìyẹn ò ní ní kẹ́nu mi má kà lé mi. kó lè mọ̀ kọ́ ọ̀ tó sọ yẹn ó yé mi tó mo dẹ̀ já sí lọ́wọ́ kan ó mọ̀ kókó possible tíṣẹ́ bá ti pọ̀ lára èèyàn jù náà ọpọlọ èèyàn yẹn ò ní think straight. sórí bó ṣe sọ̀rọ̀ tó mọ́pọlọ wá sí. ìwọ ló ṣe ṣé mi lọ́pọlọ bọ́pọlọ mi ṣe máa dọ́ọ̀kú nìyẹn nígbà tí mi mọ nǹkan tí màá ṣe. màá sọ fún sister ìtàn lọ́jọ́ rúra wọn kiri yẹn màá jẹ́ kó mọ̀ in fact màá jẹ́ kí tèmi gangan mọ̀ kó tó di pé màá lọ sọ fún sister yẹn pé mi ò fẹ́ rí àwọn méjèèjì papọ̀ mọ́ nǹkan tó ń ta èèyàn ń dì í nílé ẹ̀ kó jẹ́ kó ta òun nídìí. ó bẹ́tà. mi ì fẹ́ rí lọ́dọ̀ ìyàwó mi mọ́ ara gbé lọ fọkùnrin ọkùnrin tí wọ́n wá gbé lọ fún yẹn tí wọ́n ti fún wọn ní nǹkan ohun tí wọ́n ti wá fún yẹn ń sìn yìí tọkùnrin yẹn bá fẹ́ gbà padà kí ló máa gbà lọ́wọ́ ẹ̀. gbogbo ẹ̀. ó máa gbẹ eléyìí lọ́wọ́ ìyàwó mi. rírun ni. Ọlọ́run tó bá ti ṣe rẹ́ẹ̀pù yẹn fún kí n délé kí n ti bá rẹ́ẹ̀pù yẹn lọ́wọ́ ẹ̀ á dá rẹ́ẹ̀pù yẹn padà mi ò mọ iye owó tó lè fún kó fún ní 50 million naira á dá padà bí ìyà ṣe jẹ mí tó àgbẹ̀lẹ̀ lọ́wọ́ ìyàwó mi. bó ló lọ. owó mi ò lè jókòó mọ́ o ṣe ló dàbẹ̀ ní pé wọ́n ti ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń sọ yẹn. èmi rò pé bóyá kí n kò gba ọkàn for the road ni. ṣé wàá kú bá mi ṣé wàá bá mi. ẹ já tó bá mi. báwo ni. yéèyé o ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ àyẹ́jáde ni. ìfà àtọ́jú nǹkan mi bàjẹ́ mo ti pẹ́ ibi tí mò ń lọ kan. yéyé nípa ọ̀rọ̀ tí mo bá yín sọ nípa ẹni tí mo fẹ́ mú wá. Búkì mo sọ́rí mi ò rí lè àtẹ̀ǹtẹ̀ ní ilé ni ojú nǹkan mi gan ni. ìyá mi ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣàánú mi wọ́n ti ròyìn yín fún mi wọ́n láláàánú ni yín wọ́n lè pín jẹ́ kí ìyá jẹ́ èèyàn wọ́n níjọba súnmọ́ yíyan aṣoríire ẹ jọ̀ọ́ jẹ́ kí n ṣoríire mo kàwé ọkọ mi náà kàwé àmọ́ àti wáṣẹ́ títí àríṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ báyìí ká kú sínú ìṣẹ́ àtòṣì. ó dáa bí èèlò ló fẹ́ ká yá ẹ báyìí. bíbí 6 million naira ni. 6 million máa tó ẹ
eléyìí ni. ó dẹ̀ lójú. ó máa tó. ó máa tó. kò burú ojú nǹkan mi gẹ́gẹ́ mi ṣe sọ Búkì ìwọ ló máa ṣe ètò ibẹ̀ yẹn àwọn omidan wà nílé wọlé lọ kọ́ arrange ẹ̀ fún yín. àmọ́ ṣákínní kan ni mi ò mọ̀ bóyá ti ṣàlàyé fún ẹ o sórí 6 million yẹn ìjọ tó bá ti dápò máa dá padà ìjọ yẹn náà ni máa gbà lọ́wọ́ ẹ̀ mi ò dẹ̀ kí ń gba èlé lórí owó iye tí ń bá kó fún ẹ gan náà ni wàá dá padà. ẹ máa ń ràánú ẹ ṣe mo dúpẹ́ o. Rómù orí kejìlá ẹsẹ̀ kejìlá wípé. Ìfàbọ̀yé tún sọ yẹn dáa kó dàbí kó fẹ́ kóyà jẹ. Gbogbo eré tó sọ bí kó fẹ́ kóyà jẹ. O lè lu tó bá lè máa lu kó lu. Àríran wò láyé. Fúnṣọ́ àdúpẹ́ ayọ̀ ti dé ayọ̀ ńlá ni. Ayọ̀ tí o sọ kó dé yẹn máa sọ di ìbànújẹ́ fún ẹni. Tó mú jí pẹ̀lú ọlá àánú kan tí mo bá ẹ lò. Pẹ̀lú ọwọ́ tí mo fi mú ẹ, ìwọ sọ fẹ́mi pé òun jáde kó òun lé o fẹ́ lọ bá obìnrin kan. Sọ ọkùnrin lẹ́ lọ bá. Èmi Fúnṣọ́ ṣé bí mo ṣàlàyé ibi tí mò ń lọ fún ẹ mo lè nàtà àti Búkì lájọ ń jáde. Ibo níbi tẹ́ ẹjọ́ lọ tí mò ń bí ẹ nìyẹn ọ̀dọ́ ọkùnrin wo lẹjọ́ lọ tí mò ń bí ẹ nìyẹn. Ọjọ́ obìnrin lájọ lọ. Ìwọ mojú o tún parọ́ fún mi wọ́n lọ́dọ̀ obìnrin náà. àwọn táwọn ilé ń pa ìṣẹ́ ìlú lọ́wọ́ ṣá. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ìwọ náà ló ní ká tẹ̀lé wọn. wọ́n náà bùkún náà èmi gan náà lè gbàrú ẹ̀ for crying out loud. because báwo lè máa sọ fọ́pọ̀ ẹ pé ọ̀dọ̀ obìnrin ló ń lọ tó wáyé gbọ́dọ̀ kò dáa kò dáa èmi ṣé mi ló ń gbé mú kúrò lójú àyà rẹ̀ bọ́. Fúnṣọ́ trust mi ọdún obìnrin máa ní mo lọ. Kò ní dáa fún trust tó sọ yẹn máa jọ ẹ lójú mo jí máa jọ ẹ lójú máa yá ẹ lẹ́nu wà á lọ tí ń bá èèyàn pàdé ò bá mi pàdé rí. Èmi ni wọ́n gbé mú kúrò lójú àyà rẹ̀ ọ̀dọ̀ obìnrin ni wọ́n lọ. Kò lọ sọ̀rọ̀ ọbẹ̀ ọkùnrin ọ̀dọ̀ obìnrin ló lọ. Ọ̀dọ̀ obìnrin. Kò lọ sọ̀rọ̀ ọkùnrin. Wọ́n ti ṣe ọpẹ́lọpẹ́. Ká ní kì í ṣe wọ́n sí inú òkùnkùn ní bá wà má wọ̀rí. O ṣé ọ̀rẹ́ mi. Wọ́n máa fi ojú ẹ̀ máa fi rí màá fò. Tó bá bí ẹ̀ dájẹ́ kí túndé ẹ̀ kó tó padà lọ síbẹ̀. Wá fi mí sílẹ̀. Èmi ti ń lọ. Màá rí alẹ́ ta. Má lọ. Má jẹ́ rí ẹ̀. O ti ń bínú ni. O ti gan tí wọn náà ṣe ó kí díẹ̀ káàtó. ọmọdé ẹni ká tún ìtọ́kọ̀ kan fi lọ́nà àbí. Mo dárò wọ́n tiẹ̀ ti di aṣọ fún ẹ aṣọ tẹ́ ẹ máa fẹ́ pààrọ̀ lọ ṣe aṣẹ́wó wọ́n ti dì fún ẹ mo jí ó lè dájú mi tó ìtorí Ọlọ́run. Jẹ́ kí n ṣàlàyé fún ẹ jù nítorí Ọlọ́run. O tún wá láyàláyà o tún gbé yẹn wọlé o tún gbé sórí bẹ́ẹ̀dì mo jí kí ni mo ṣe fún ẹ tó le tó èyí tó fẹ́ pa mí dànù. Jẹ́ n ṣàlàyé fún ẹ ìjọ nítorí Ọlọ́run jẹ́ n ṣàlàyé fún ẹ ọkọ mi ibi tí mo lọ léni ayọ̀ ni mo bá bọ̀. Ayọ̀ wo ló bá bọ̀ wọ́n gbé ọkùnrin tó dáa fún ẹ àbí. ṣùgbọ́n pé mo sọ fún ẹ pé àǹtí Búkì fẹ́ mú mi lọ síbì kan nígbà tí mo débẹ̀ mo bá kó mo bá rò mo jẹ́ kó yé wọn pé ọkọ mi fún iṣẹ́ tó bá gbé owó tó tó owó fún láàrin oṣù méjì á fi ṣe nǹkan tó dáa. fi gbogbo ìyẹn náà kó sọ̀rọ̀ jáde ta ló fẹ́ máa kàǹfàsì bí ibo náà mú ẹ lọ. tí o bá ríyàn fún ẹ ní 1 million naira pé kò fi ṣòwò jọ èrè lè lóró pé o lè pa. máa nà ẹ panisẹ́ kò sí ó ti dájú bẹ́ẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ní kọ́ńtírì ta ló máa fẹ́ yá ẹ ní ordinary 200 naira tí ò lè béèrè collateral wàá sọ̀rọ̀ 1 million naira so wọ́n ti ń tó ẹ̀ ń jẹ́ níbi tí wọ́n gbé ẹ lọ́kọ́ máa fún ẹ lówó tó tó bẹ́ẹ̀. ìwọ mo jí ṣáà lówó lọ́wọ́ bá yé mi jẹ́ níjọ́ torí Ọlọ́run. ibi tí wọ́n ti sọ pé kò sí ẹni tó lè fún yàn ní 1 million naira láyé ìsìn ni àwa ti ríyàn tó fún wa ní 6 million naira pé ká fi ṣòwò ká dá padà lẹ́yìn ọdún kan. 6 million naira. bẹ́ẹ̀ ni. Are you serious? Very serious. O dẹ̀ ṣú ọ̀pẹ́ kì í ṣe ọkùnrin kan ló gbé owó ìfún ẹ. Èmi rí Ọlọ́run rè mo fi gbogbo nǹkan tí mo ní láyé mo fi búra ọ̀dọ̀ obìnrin ni mo ti gbowó. Mo jí. Wọ́n mo jí owó. A ò kú iṣẹ́ òtán ò láyé ìkánjú àti pẹ̀lẹ́ ń kọ́ dédé náà lè ló máa já sí ẹni sáré
àtẹni tó ń gbẹdẹgbẹdẹ. Good morning. Oh, my dear. Oh, my dear. Fine, thank you. Grandma àti ọmọ wà ní ìṣẹ́ Laura. Ah, my baby. Back. How are you? Where is Mama? In the parlor. Òyìnbó ló dán lẹ́nu ọmọ ìrànmọ́rànmọ́ yìí. Ẹ máa kọ́ Yorùbá o. Ẹ jẹ́ ká gbàṣà alẹ́ wa ga o látara wa náà. Wó lè bẹ̀rẹ̀ láti bẹ̀ o. Ọmọ mi gbọ́ Yorùbá. Ìwọ tún béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Ṣé o lọ balùwẹ̀ láàárọ̀ yìí? O lọ balùwẹ̀. Ibo ló ń jẹ́ balùwẹ̀? Ṣé o ti jẹun? Kò ṣe ní rárá. Ọmọ ẹ̀ ò mọ balùwẹ̀. Ìpọ́njú sùúrù tó lọ́jọ́ ní níkẹyìn àdára yóò sì dáhùn pẹ̀lú sùúrù àdára ìpọ́njú níkẹyìn àdára yóò sì Oorun ni tí wọ́n ṣá kí iná wa jẹ tó bí àsùn láì. Ẹ káàárọ̀ sà. Báwo jàre pẹ̀lẹ́? Ẹ wò ìtorí ní tó gbé mi wá gangan méjì ni o àmọ́ alákọ̀ọ́kọ́ mẹ́ mi ò fọmọ dírẹ́fà yìí mọ́ ẹ bá mi wá dírẹ́fà mi ẹ má jẹ́ káláwà pẹ́ ẹ má jẹ́ kó lọ wà mí pa o. Ẹ jọ ẹ bá ń parọ́ ẹ o. Mọ́mí Ọlámídé kò rí bẹ́ẹ̀ mà. Tá a bá ń lọ lójú ọ̀nà àtàláta àtẹlẹ́pọ̀ gbogbo wọn ni mọ́mí máa ń ké. Jọ kí ni big deal pé mọ́mí kí anybody. Kíkí ni kankan o mọ́mí tó máa ń yọrí wọ́n á tó yọrí síta báyìí Ọlọ́run ló yọ lódì wọn jóni tírélà kan fẹ́ kọ lórí wọn bẹ̀ nínú mọ́tò. Ọlọ́run ò ní jẹ́. Ọ̀rọ̀ àdàlàdà wo ló ń tẹnu jáde? Ẹ̀yin ò kí ń wind up ní àbíkẹ́ tán yìí sínú mọ́tò. A máa wind up wọ́n máa tẹ̀ wálẹ̀ ni. Ẹ wo màámi tó bá yẹ pé lóòótọ́ lẹ máa ń wind down tẹ máa ń yọrùn síta kò dáa o ó wrong. Mọ́mí kìí ti ẹ ṣe pé kò dáa nìkan kọ́ ó tún dangerous gan ó léwu fún ẹ̀yin fún ara yín láti máa yọjú ní inú glass ṣẹ́gbọ́ ẹjọ́ ẹ má ṣe wẹ́ ẹ̀wọ̀n wa. wo Jásíkọ́mì ṣó fẹ́ gbọ́ tó bá ti ń bọ̀ láti ilé ẹ̀ máa gbé oúnjẹ tó máa jẹ dání kó dẹ̀ máa mówó tó máa fi wọ mọ́tò padà sílé ẹ̀ o. kí ni fún ẹni kọ́bọ̀ owó ọkọ̀ pẹ̀lẹ́jọ́ ìyà tó rò pé mi máa ń yọrí mo máa ń kíyàn ṣé mi ní kíyàn aláròyìn. Ẹ má bínú mà ẹ má ṣe yẹn mà ẹ lè ṣe bẹ́ẹ̀ mà. Ẹ wo ọ̀rọ̀ gidi ó dẹ̀ ní. Bákan náà ṣe ni màámi. Bákan náà èmi ò mọ nǹkan tẹ́ ń dúró dé báyìí o kí ló dé kí ló ṣe yín ẹ ṣeun tẹ́ máa ṣe lásìkò àsìkò lèèyàn ń ṣe nǹkan àsìkò tó bá máa níyì lèèyàn máa ń ṣe nǹkan sí àsìkò ń lọ ṣé ìmọ̀pọ̀jọ́ ń lọ lórí yín ni kí lẹ tún fẹ́ kí n ṣe torí kó má di pọ́mọ yìí ń dì yín lọ́wọ́ mo mú sọ́dọ̀ kí ló wá fà kí ló lè máa dá yín dúró ní London ọ̀la Amẹ́ríkà ẹ jẹ́ mú yẹn kó nú ọ̀rọ̀ yín. ẹ̀yin náà bá bímọ ẹ̀ ní wẹ́ẹ́ máa ṣe fàájì ìgbà tó bá dàgbà ẹ̀yin bá máa fi kékeré yín máa ṣe fàájì ẹ má ṣe yẹn o. ẹ gbà ẹ ṣe ń bọ̀ wá. Báwo dẹ̀ lọ́rọ̀ sáìtì yín? Ó kúkú ń lọ Ọlọ́run ṣe ìyanu. Olúwa ṣeun. Ọlọ́run tó bẹ̀rẹ̀ náà ó ti fẹ́ parí ẹ̀ tán àmọ́ tí n bá ti parí ẹ̀ báyìí níjọ́ tí n bá máa ṣí eléré tí mo fẹ́ kẹ́ pè fún mi mo fẹ́ kẹ́ pè Pàṣọ àti Òṣùpá kẹ́ wá bá mi fún bẹ́sẹ̀rẹ̀ kẹ́ fi bá mi gbá nídìí kán dúró déédéé kémi náà máa wá jó tí n bá ti wá yọ báyìí kán máa wá ṣe màmá mo jí ló yọ lókèrè yìí o kémi náà máa wá kojú mọ́lẹ̀. Ẹ ṣe fi kún pé ẹ pariwo ìbò stáì tẹ gbé wọlé nìyẹn. Ìkáwọ́ mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà tẹ́ ẹ bá fẹ́ wá sí ògàn máa pè wọ́n ní ọwọ́ kan ni ẹ fẹ́ wọn náà ẹ fẹ́ wọn. Fún iṣọ́ súnmọ́ gbogbo wọn kò sí tí ó súnmọ́ ní gbogbo wọn. Adé mo ti ṣoríire gan-an.
Sísí mi. Sá. Báwo? Lọ bá mi gbadé lórí kíní. Ṣé kẹ́ mú kan wá fún mi? Ṣé o wá fẹ́ sọ mí dọ̀mù tí ni? Èmi ojú mú kọ̀ wá sílé. Bàbá èmi ò fẹ́ ayé òkú sílé yín. Jẹ́ fún ẹ̀mí o. Jẹ́ fún ẹ̀gà pọ̀ bí o. Tó bá dẹ̀ mọ́ tí yó ibi tó lè fọ̀rọ̀ pọ̀ sí wà. So ṣé wọ́n ti mu tí yóò rí tí wọ́n gbé ẹ láti ilé ẹ wọ́n gbé ẹ kó wá sùn sílé tèmi. Anyway, mi ò blame ẹ o ti di big boy sí àmì. But jẹ́ kí n fi yé o èmi gan ti ń di big boy bye. No, I'm not a big boy. I'm a big boy. Man, yes, I'm a man. Well, anyway, about everything. Well, to God be the glory. Mọ́tò ẹ̀ ń kọ́. Kò yọnu. Bọ̀ kẹ́rẹ́ ẹ̀ mo ti gbé fún ìyá kó máa tì káàkiri ibi tọ́lọ́run bàbá ti dé. Kó náà fàyọ̀ sí. Ṣọlá ò burú díẹ̀ o. Ìwà yìí wà lára ẹ̀ o tí ì filẹ̀ o. O gbé ọ̀kẹ́rẹ́ o gbé fún ìyàwó ẹ̀. Pẹ̀lú nǹkan tó lè wá ṣe yẹn, máa change mọ́tò yẹn fún ní àárín ọ̀sẹ̀ yìí gọ́gọ́gọ́gọ́. Yes. O fẹ́? Nígbà tí mọ́tò ò dáa tó jẹ́ pé obìnrin ló lọ gbé fún, báwo ló ṣe fẹ́ kó ṣe? Ìwọ tó jọkùnrin tó mọ bó ṣe lè jàmbala ó lè pé mẹkáníìkì anyway tó bá wà obìnrin. Ṣó fẹ́ pa ni? Ọ̀rẹ́ mi wà jẹ́ ká àkóyá bí èjì o. Sórí mi ò ní kó má change mọ́tò fún ìyàwó mi o ṣùgbọ́n kò tó change ẹ̀ ọ̀rẹ́ mi ṣé o mọ àpótí ìbò tí máa ń gbé yẹn mo fẹ́ tún gbé lọ́tẹ̀ yìí mo dẹ̀ máa need assistance ẹ̀ kò yẹ I will need some money bóyá bíi 8 million you know so mọ̀ pé àwọn èèyàn wa kò sówó kò síbò ni mo dẹ̀ máa fẹ́ kó ràn mí lọ́wọ́ so that money must change hands so yeah so that àwọn èèyàn wa náà lè dìbò fún mi. Ṣọlá èmi ò bá advice ẹ pé kó má jẹ́ kí a waste owó rẹpẹtẹ. Yà torí ó ti hàn dáadáa pé tó bá gbàpò tí ìbò ò ní wọlé. Number one, àdúgbò tó bá ti gbàpò tí ìbò lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì tí wọn ò dìbò fún ẹ ń bẹ automatically kò ní kí wọ́n dífá fún ẹ mọ́ ó mọ̀ àdúgbò yẹn wọn ò nífẹ̀ẹ́. Ìwọ òṣìṣẹ́ find days kó lọ káàkiri láàrin àwọn èèyàn kó jẹ́ kí wọ́n mọ̀ pé kí ni reason tí wọn ò fi dìbò fún ẹ tó kàn fi ní interest láti máa waste owó ní gbogbo ìgbà sọ fún mi. Ọ̀rẹ́ mi mo understand nǹkan tí o sọ bọ̀ tí o mọ àwọn èèyàn wa yìí tí wọ́n bá náwó fún wọn bígbà tí wọ́n jọ gẹ̀rẹ́ sọ́bọ ni wọ́n ti jẹ́ ọmọ oyún so wọ́n lè expect pé kí èèyàn tó náwó fún wọn kó wá débẹ̀ tán kó tó wá máa ṣe nǹkan fún constituency àbí ibi tó bá wà. Possibility wà kí wọ́n má dìbò fún ẹ tó bá jẹ́ impression rèé tó fi ń gbàpò tí ìbò torí personally tó bá jẹ́ pé mi ti mọ orú nǹkan tó wà lọ́kàn ẹ pé ambition ẹ ni pé òun lọ síbẹ̀ láti kówó jẹ tí mo dẹ̀ ti fọkàn síbẹ̀ mi ò ní dìbò fún ẹ. Yes kí ni reason tó fi rò nírò wípé ẹ fẹ́ máa fún àwọn èèyàn lówó àwọn tó ń dìbò fún yín orí wọn ò kú àwọn ará àdúgbò wọn ò ya wèrè wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́ ẹlòmíì wà tí ò lè ná 10 kọ́bọ̀ fún ara tó dẹ̀ jẹ́ pé òun máa kúlé lórí pé àwọn fẹ́ dìbò fún. wọ́n mẹni tó dáa ìwọ gbogbo tó jókòó yóò mẹni tó bẹ́tà rẹ̀ àmọ́ wọ̀ fún bẹ́ẹ̀ ni ó mẹni tó bẹ́tà nínú àwọn tí ẹjọ́ jẹ́ running mate ó mọ̀ but wàá lọ yá owó ẹ lọ gbowó bí ẹ lọ gbowó lọ́hùn ẹ bẹ̀rẹ̀ sí ní fẹ́ lòmíì oore ńlá lẹ̀ ń ṣe fáwọn míì ìyẹn ò ní pé káyé dà ìyẹn ò ní kìlù dẹ̀ wọ́n fúnra rẹ̀ mọ̀ pé tó bá dé bẹ̀ 8 million naira tó ná yẹn ó máa jù bẹ́ẹ̀ lọ owó yẹn ló máa kọ́kọ́ lé. àwọn ibi tó yẹ kó o ṣiṣẹ́ sí ò ní lè ṣiṣẹ́ síbẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo tó wà lọ́kàn yín ò ní bẹ́ẹ̀ ṣe máa kówó jẹ ṣáá ìfẹ́ aráàlú ò ní sí lọ́kàn yín ìfẹ́ tọkàn yín gangan ló máa important at the end of the day náà tẹ́ bá parí gbogbo tẹ́nà yín náà ẹ máa sáko lù. no ok èmi fẹ́ sọ fún ẹ lẹ́nu Gani Fáyẹ̀mí bóyá pariwo títí tó ń sọ tó ń jà faraàlú tó ń jà fẹ́ tó àwọn èèyàn káàkiri ìbò mélòó lórí ìgbà tó gbé gbàgbó. tí ẹ bẹ́tà torí everything tí everybody ṣe láyé yìí history ìtàn ni ohun tó bá ṣe sílẹ̀ ń sìn wọ́n á sọ̀rọ̀ ẹ̀ later kò sí anybody tó lè sọ ọ́n sí pé Gani Fáyẹ̀mí wá sílé òun kọlẹ̀ kò fẹ́ fún òun lówó ipò kò lè wá dìbò fún òun ó sọ nǹkan tó ń fẹ́ ṣe fún yín ni ó dẹ̀ pé yín nìyẹn àwọn ọ̀dàlúrú àwọn tí wọ́n mójú ọ̀nà tó jẹ́ pọ́nkàn fẹ́ forí àwọn èèyàn gbára wọn ni wọ́n fẹ́ tàn wọ́n jẹ́ bí irú tiẹ̀ náà máa sáré tẹ̀lé lẹ́yìn nítorí owó tán fẹ́ fún wọn which is not good. bọ̀bọ̀ yìí sọ yìí sìn mo fẹ́ lọ ṣèlú ni bí o lọ jẹ̀lú. bẹ́tà ohun tí mò ń sọ fún ẹ gangan ló ṣẹ̀ṣẹ̀ ń sọ ni tó bá jẹ́rò tó wà lọ́kàn ẹ̀ ní pé o fẹ́ lọ sin ìlú gangan kì í ṣe pé o fẹ́ kówó jẹ no problem mo support ẹ.
ọ̀rẹ́ mi kò yẹ owó ní kẹ̀kẹ́ yìí rere. 8 million naira. Mi ò ní owó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ sàn. Yà torí mi gan ní àwọn gbèsè kankan tí èmi fún ara mi ń san lọ́wọ́. Àǹtí bá tiẹ̀ fẹ́ fún ẹ ní anything náà lórí ẹ̀ pé bóyá mi ò tiẹ̀ lówó tó béèrè gangan ó máa ní kíyàwó mi dé. But ọ̀rẹ́ mi wá ti ṣe é pé tíyàwó rẹ̀ bá bá ẹ pé I need help ẹ wà ní tíyàwó ẹ ò bá tí ì mọ̀ pa ẹ why you always like this? Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Jọ̀tọ̀ Ọlọ́run ṣé ìwọ kan wà nínú pé kíyàwó mi dé kí n sọ fún pé mo fẹ́ help ẹ báyìí ni màá ṣe nǹkan mi ó yàtọ̀ sí tẹlòmíì bólúkálùkù ṣe ń operate nínú ilé ẹ̀ yàtọ̀. Oh, okay, it's okay, no problem. No problem. Folio de Pekalis. That I saw. That I saw. That I saw. BBY on the beat. In Jamaica production. That I saw. That I saw. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti yo. Amuti gbàgbé ìṣá. Amuti gbàgbé ìṣá o. Amuti gbàgbé ìṣá. Amuti gbàgbé ìṣá o. For this party, cause trouble ó yà pa níbí. Àwọn ọmọge gan wà gbẹ̀yìn. Na my time go follow me jolly. Yeah. For this party, cause trouble ó yà pa níbí. Àwọn ọmọge gan wà gbẹ̀yìn. Na my time go follow me. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti yo. Amuti gbàgbé ìṣá. Amuti gbàgbé ìṣá o. Amuti gbàgbé ìṣá. Amuti gbàgbé ìṣá o. Oya, they don't laka. What do you want is laka? How many bottles have you taken now? Where they make you the mala? I'm still on 12 bottles now, but I'm still on fire. Irújó ọlọmọ ìyá méjì ń jọba yìí. Níṣẹ́ ni mo rò pé ẹ̀gbọ́n àtàbúrò lẹ́yìn méjèèjì. Mo rò pé ọmọ ìyá kan náà ni. Irújó wo lẹ enjoy? What kind of dance is this? Oh, mommy, we are just catching fun. A kàn ṣe fàájì ara wa ni now. Ẹ̀yin catch fun. Lẹ́lẹ̀ mọ́ra yín lẹ sọ́ra yín lẹ́yọ kan ṣoṣo lórí pẹ̀ǹjọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wá ṣé mo fẹ́ la etí yín kọ́rọ̀ sí ni? Kí ló ṣe yín dẹ́ pé ẹ̀ ní tẹ̀rọ láyé yín ju ìfàájì lọ? Ẹ bá àwọn ọmọ yìí o láti Ìbàdàn ti dé láti ìlú yìí kò sígbà kan tí wọ́n jókòó tó gbèbè wọn rí. Klọ́ọ̀bù ní klọ́ọ̀bù ní lánàá aládọ́yìn wọ́n sì lọ sí klọ́ọ̀bù tó yẹ pé òru lọ́dẹ tó ń gbá géètì mọ́ mi lórí. Tí mo ní kọ́ lọ sí géètì fún wọn. Láti jọ́ tẹ ti padà sí Nàìjíríà there has never been a time tẹ gbèbè yín tẹ kárí. Ma, all work no play. Are you talking about Jack? Now I know the reason why both of you are dull. Ẹ̀yin méjèèjì ẹ dull. Kai. Ó dáa, bòbú excuse me mo lálejò. Ọlọ́run bá yín lọ́wọ́. Ó jọ ẹ fún mi wọ́n mi. Pẹ̀lú nǹkan tí mo rí yóò dà pé àárọ̀ yìí mi rí tí ìdá ojú dáadáa bó ṣe ń wọ yẹn transaction kájọ ní lórí nẹ́ẹ̀tì náà ni àwọn ni wọ́n ra first crude oil tí a tà nígbà yẹn.
nǹkan tí mo ti rò ni pé nígbà tí owó tí a yá tó ti jẹ́ change nínú owó tó wà lọ́wọ́ wa ń sàn àdètòpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́lọ́run ti ṣe ìyanu tó pọ̀ gan mo rò pé ó yẹ ká dáwọ́ yẹn padà right. ọ̀rọ̀ ló sọ nígbà tí a lo 6 million naira dáadáa láàrin ọdún kan ó yẹ ká dá padà kó má dà pé a fẹ́ fi ojú olóore gúnkè. exactly nǹkan tí mo ń tà láti fẹ́ sọ gọ́gọ́gọ́gọ́ ló ṣe sọ yẹn. tó bá di lálẹ́ máa pe àǹtí Búkì èmi àti wọn àjọ sọ̀rọ̀ bí a ṣe máa dá padà. ìgbà náà máa padà dé láti Amẹ́ríkà tí wọ́n lọ. ẹ̀rù yẹ kán dé ní wíkẹ̀ndì yìí mọ̀ pé wọn ò láìka láti máa gbé síbẹ̀ pé níwèé. ìyẹn ti wà lára nǹkan tí mo fẹ́ béè lọ́wọ́ wọn ní tẹ̀hún tí bá ti wọ̀ kí ni nǹkan tẹ́ ẹ lọ ń ṣe lọ́hùn. ẹ lọ́jọ́ mẹ́ta ẹ lọ́jọ́ mẹ́rin ẹ tún ti padà dé kí lẹ lọ ń ṣe ẹ ṣe jókòó gangan ká mú ọkọ ẹ jókòó. ọkọ mi kí n tiẹ̀. tí mo rò ní pé ó yẹ ká máa wà láàfin ara wa. irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ èké nìyẹn. ṣé kí n fún yín nìkan tẹ máa mú sa. kò gbé nǹkan tẹ́ máa mú wa o ti sọ mí di alátẹnu kí kò máa rí kí máa gbọ́ ọ̀pọ̀ sọ́gbọ́ kí máa gbọ́ sórí nìkan yẹn ṣẹ́kì máa ṣe mí má bẹ gẹ́ àkọ́ mi ẹ̀. ẹ má bínú sáà. gẹ́ àkọ́ mi ẹ̀. máa kí ni kan da rádàdà òsì. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló fa ariwo tó le tó yìí. o fẹ́ mọ̀ kó tó fariwo kí ni ò ní láti fariwo kí ni ò fariwo o promise mi nìkan o ṣe gbogbo àwọn opponents mi political opponents gbogbo wọn ti gba àwọn èèyàn tó ti ń kàbá sọ ti kàbé fún wọn ó dẹ̀ gbé mi sórí tí ayé ẹsẹ̀ mẹ́ta àyà tell me pé kí ló dé tá ariwo pọ̀. ó ń farabalẹ̀ ṣọ́la ó mọ̀ mí dáadáa inú ilé tó wà yóò ń ṣe pé tó ti lè máa pariwo àní mi fúnra mi kò ṣe tó lè máa pariwo mọ́ tó ti yẹ anything tó bá fẹ́ sọ wá farabalẹ̀ wá bá mi sọ dáadáa ni ṣé ọmọ tó ń pariwo lé lóyún ló fẹ́ ṣe nǹkan tó fẹ́ fún ẹ. o dìlé mi bẹ́ẹ̀ o dẹ̀ ní mò ń pariwo mi ò ti pariwo pé máa lọ gbé speaker stadium wà tó yẹ kó máa gbé wá sínú ilé ẹ̀ a máa bẹ̀ sí ní pariwo a máa làlùjọ́ nu ilé ẹ̀ ni o ní ọmọ yẹn mo fẹ́ pariwo mọ́ ṣé ọmọ nìkan ò lè pariwo máa pariwo mọ́ tíà wà á mọ̀ pé ariwo ju ariwo lọ. ṣọlá má jẹ́ ká fi nǹkan kékeré má jẹ́ ká fi bọ̀rẹ̀ wa jẹ́. ṣé bàtò máa dín ìsìn ariwo lé ẹ̀ kó máa pa ọmọ tó ń pariwo lé ẹ̀ ṣọ́ọ̀rọ̀ fẹ́ fún ẹ ní nǹkan tó fẹ́ ṣọ́ọ̀rọ̀ máa pariwo anything tí bá rí mo lè pariwo mọ́ tí àìgbọ́n gbé owó jẹ́ rédíò ìgbọ̀n máa pariwo mọ́ máa kọ́ra mọ́ anything tí bá nílé ẹni. ṣé kò dá padà mo fẹ́ ó dá kí n padà ẹ̀rọ máa kò dá padà. wọ́n ní kẹ́ gbà. 4 million naira nìyẹn. 4 million naira. ohun tí agbára mi gbé for now láti ṣe fún ẹ nìyẹn. owó bí ọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi wo iṣẹ́ ò ní dàrú. àmín. àwọn ìgbà tí ẹ jẹ́ o. àmín. gbogbo àdáwọ́ lè bá a máa yọrí sí rere. especially bá mi dúpẹ́ ní ọwọ́ ẹ̀ gan. ìyàwó mi God bless you o ṣe. mo ṣọlá ìjọ ṣe ti gbọ́ ẹ má bínú sọ́kọ mi. mi ò bínú ọmọ ẹ̀dá kó fún mi nìkan kí n wọ sí bọ́dí ọmọ ẹ̀dá mo dúkọ́ délé dání fún ọ. kí ló ṣe eré mojú ìbáyìí kí ló máa ń yẹ. Mojí kí ló ń ṣe ẹ́. àǹtí Búkì mi ò lè ṣe é. o ò lè ṣe kí ni. àǹtí Búkì mo ní kí n lo ìyá ọkọ mi ìyá tó bí ọkọ mi ọ̀pọ̀ àǹtí Búkì ọ̀pọ̀ mi ò lè ṣe. àánú ẹ̀ ṣe mí Mojí ọlọ́run má jẹ́ kó tún mú òṣì àti ìyà ọlọ́run má jẹ́ kó padà sínú ìgbésí ayé ẹ̀ kí ló ní kó ṣe tó lè ṣe wọ́n sọ̀rọ̀ owó o rò pé easy ni wọ́n lẹ́nu kìnìún lówó wà o rò pé ṣeré ni ẹni máa lọ gbowó lẹ́nu kìnìún o wọ́n pé máa múra gbọ̀ngbọ̀n anything good is not free anything free is not good ọ̀rẹ́ èèyàn ó yá ẹ ní 6 million naira o rò pọ́fẹ́ ni ó tún lóun òun gbèlè oníjọ́ tó bá lówó lọ́wọ́ òun ni kó mú padà ìyẹn ìwọ wá rò pé bẹ́ẹ̀ kan ló ṣe máa gbà ló máa lọ èmi ṣí ẹ lóore ni o má dẹ̀ jẹ́ kó bu mi lọ́wọ́ rárá ṣé wàá fẹ́ gbọ́ ètò le jù níbẹ̀ ṣé ní bó ṣe wà yìí
tó o bá gba handkerchief lọ́wọ́ mi tó o gba omi lọ́wọ́ mi ó máa yá wèrè ní o wàá bọ́ síta ní hòhò ó máa wọjà bẹ́ẹ̀ èyí tó tún wá máa dùn ẹ́ jù ni pé lúgbà tó ṣì wà lórí ilẹ̀ ayé yìí ọkọ ẹ̀ á fẹ́ yàwó mi á bímọ mi á wá kọ́lé alárinrin sí ṣùgbọ́n torí owó yẹn kò síbi tó owó yẹn ń lọ owó yẹn máa pọ̀ sí ó máa pọ̀ sí ni ìwọ wá fẹ́ ṣiṣẹ́ kan kéèyàn kó wa máa jẹ wọ́n ní kó lọ mú yẹ ọkọ ẹ wá yìí wọn ò ní kó mú yẹ ẹ wá wọn ò ní kó mọ́mọ́ ẹ wá ifá ti tiẹ̀ da ọtí ẹ̀ ní lọ́ọ̀kì tó bá yẹ pé irú lọ́ọ̀kì báyìí lèmi ní mo ò bá máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni kí wá ní kémi ṣe ọkọ mi kú sí bí mo ṣe wà yìí mi ò lè bímọ mọ́ ṣé kí n lọ para mi dànù ni ṣé máa gbá handkerchief lọ́ mi àtomi ìyá àbọ̀ nígbà kí n dá padà fún yèyé. lọ́múrú wa o lọ́mú àtàwà o.